tí wọ́n bá ṣe interview fún Austin Manuel àkọ́kọ́ Austin Manuel náà ò kéré ó dẹ̀ ti pẹ́ ní industry gan àìmọye movie ni wọ́n ti produce jáde ká ní wọ́n wá ṣe interview fún wọn dandan interview tán bá ṣe fún yàn do àwọn interview yẹn máa ń bí ọ̀pọ̀lọpọ̀ wàhálà àti ìjà sílẹ̀ bí eléyìí tí ó bí sílẹ̀ yìí tán bá ṣe interview fún yàn nǹkan téèyàn bá rí àti àwọn ìṣẹ̀lẹ̀ àti àwọn ìrékọjá tó bá ti rí kọjá àwọn ibi tó bá gbà kọjá dandan náà ni kéèyàn sọ ń pẹ́ mo sọ ìgbà wo nínú ẹ̀ dùn jù ìgbà wo ló banújẹ́ jù àwọn èèyàn onítàrà rẹ̀ jáde níbo ló ń gangan gbà kọjá wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ dandan dẹ̀ ní kó sọ tó bá wá sọ wípé ìtẹ̀lẹ̀ náà gbọ́dọ̀ wọn kọjá ẹnìkan ló mú wá dandan ni kó sọ kò sí bí ìtẹ̀lẹ̀ sì lè tóbi tó àbí tó rí gbẹ̀ǹgbẹ̀ tó dandan ni kí àwọn tó bá sínú rẹ̀ ní industry ẹ̀ ó kú ìtàn rẹ̀ so Kemite Sidi tó ń gbèjà ìtẹ̀lẹ̀ lè jọmọ ó lè jọ gẹ lóòótọ́ ṣùgbọ́n still náà gbà wípé àwọn kan ni wọ́n jọ jẹ́ colleagues àwọn kan ni ó dẹ̀ tún jọ̀gá fún un so kò mọ́ tàbí èèyàn bá ti lè nífẹ̀ẹ́ ọ̀gá yẹn tó tàbí tó jẹ́ bíi pé bóyá ìfẹ́ kí wọ́n yẹ̀yẹ́ ọ̀gá mi ó gbọ́dọ̀ ní ibi téèyàn ó sọ̀rọ̀ dé ìwọ ń gbìjà ọ̀gá ẹ̀ ni ṣùgbọ́n má tún gbìjà jù náà torí tó bá padà yá wọ́n lè padà wá parí ìjà níbo ni wọ́n fẹ́ fojú sí ọgbọ́n lèèyàn fi máa ń ṣe ọgbọ́n làfi káyé já Ọlálékan Àyìndé Abẹ́rẹ́ orúkọ mi bàbá kan bẹ nílùú Ọ̀yọ́ Aláàfin Òjòpá Sẹ̀kẹ̀rẹ̀mọdé ọmọ Àtìbà Ifábùkọ́lá Ifáglory Àtàndá olórí àbọ̀là ẹ fẹ́ bọrí ẹ fẹ́ bọfá ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn ẹ wà lókè òkun ní wà Nàìjíríà ni iṣẹ́ yóò lọ déédéé ni àwọn ọmọ yín tó ń fa igbó tá mọ̀mọ́kùmù gbogbo iṣẹ́ tí ò lọ déédéé tó kù díẹ̀ káàtó ẹ fẹ́ ṣẹ́fà ajé ọmọ yahoo ẹ fẹ́ gbogbo nǹkan pátápátá ẹ pé bàbá yìí wọ́n mọ́ fìbẹ̀rù Ọlọ́run ṣiṣẹ́ tí wọ́n ní wọ́n yìí ṣe oníyàgàbàgebè yàn àwọn tí wọ́n bá ń ṣe oníyàgàbàgebè àìpolówó wọn lọ́dọ̀ tiwa o ẹ ṣeun o Ifábùkọ́lá Ifáglory wọ́n wà ní Sábó ní ìlú Péjú wa Sábó Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ ọmọ Aláàfin lọ́hùn ibẹ̀ ni wọ́n wà ẹ ṣeun tẹ́ ń wò mí. àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ilé ẹ bá ṣàṣe lágbára ọlọ́wọ́ bá o lágbára ọlọ́wọ́ bá Ifábùkọ́lá Ifá mi bàbá mi kẹpẹ́. bẹ́ẹ̀ ni o Ẹlẹ́dùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe wí àtẹ̀gbò ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ́dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. àdúpẹ́ o Ẹlẹ́dùmarè ó ṣeun ẹja tó ń da ibú làmú òjò apá lọ. babaláwo Ifábùkọ́lá Ifáglory Àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. ara ẹ bá mi kárọ̀ o sádọ̀rọ̀ Àtàndá olórí àbọ̀là gbèsòrò débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o gbogbo ayé ló lọ síbẹ̀ o. irú ìṣòro àìsàn wo ni tiẹ̀ àìní iṣẹ́ gidi lọ́wọ́ ìpọ́njú ìkórira promise and fail ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́ kí èèyàn ṣiṣẹ́ kó má lákòjọ. ogun ni àìrọ́mọbí àìrọ́kọ tàbí aya rere fẹ́ oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. báwo ra rẹ̀ ràn tètè ojú kó jàǹkárí wọ̀ ìdènà ní ẹnìkan kò lágbára o àyàfi ọba Ìdùmarè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gùn ṣe wòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀ babaláwo Ifábùkọ́lá Ifáglory Àtàndá olórí àbọ̀là ẹ ṣé o Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà ẹ̀yin náà kàn sí wọn o gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́ bóyá ẹ̀yin sì fẹ́ bọrí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin bus stop tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifábùkọ́lá Ifáglory Àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ wọ́n wà ní ìlú Péjú 1 Sábó Ọ̀yọ́ Aláàfin telephone 08038348630 tàbí 0705288104 ọ̀kàràkàn yìí ná Ifá gbáyé lọ ìrí òkè gbogbo wa. nínú òní di o yọ ọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ fún wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀.